قد رؤي الهلال وسوس الشيطان فاعتني بالعباد وتغنى بالقرآن رمضان رمضان أهلا وسهلا شهر رمضان. lónìí inshallah ta'ala ohun tá a máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ní alamatul ism, àwọn àpẹẹrẹ tá a fi ń dá ọ̀rọ̀ orúkọ mọ̀ nínú gbólóhùn. as-su'al, ìbéèrè: mal alamatu allati yu'rafu biha al-ism, kí ni àwọn àpẹẹrẹ tó jẹ́ wípé a fi ń dá ọ̀rọ̀ orúkọ mọ̀ nínú gbólóhùn. al-jawab, ìdáhùn: yu'rafu al-ismu, a máa ń dá ọ̀rọ̀ orúkọ mọ̀ bil khabdi. àkọ́kọ́ bẹ̀ ni khabdu. kí ni khabdu? khabdu ni ẹ̀wọ́ sàlẹ̀. ní báyìí nísìnyí a padà máa fẹ́ lójú inshallah. ẹlẹ́ẹ̀kejì, ọ̀bí tanwin, pẹ̀lú tanwin. kí là ń pè ní tanwin? tanwin ni àwọn ẹ̀wọ́ méjì, fatihatan, kasratan àti dummatan. ẹlẹ́ẹ̀kẹta, dukhulul alif wal lam, kí alif wal lam kó wọlé tọ̀ ní ìbẹ̀rẹ̀. ọwọ́ bẹ̀rẹ̀ náà lẹ́ ti máa rí yàtọ̀ sáwọn yòókù yẹn. àkọ́kọ́ ń bẹ̀ tí ń ṣe al-khabdu, tá a pè ní ẹ̀wọ́ sàlẹ̀, tálá máa fẹ̀ lójú nígbò bá yá. ṣùgbọ́n báyìí ní ìsìn a máa pè ní kẹsìrọ̀. nahawu, àpèjúwe rẹ̀ ní bismillahirrahmanirrahim. mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah, ọba oníkẹ́ gbogbo ẹ̀dá pátápátá, oníkẹ́ àwọn mùsùlùmí. tá bá lọ wo bísmì yẹn a rí pé ó gba ẹ̀wọ́ sàlẹ̀, bí tí ó túmọ̀ sí pé ismi ńkọ́ orúkọ ni. bákan náà ni Allah, òun náà ó gbẹ̀wọ́ sàlẹ̀. arrahman, bákan náà òun náà gbẹ̀wọ́ sàlẹ̀. bákan náà ni arrahim, òun náà ọ̀rọ̀ orúkọ ni látàrí kẹsìrọ̀ tí gbogbo ẹ̀ gbà. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ náà ni at-tanwin, àwọn ẹ̀wọ́ oníbejì, àwọn fatihatan, kasratan àti dummatan. nahawu, gẹ́gẹ́ bí qawlun ma'rufun wa maghfiratun khayrun min sadaqatin yatba'uha adha wallahu ghaniyyun halim. naam, tabalawo qawlun, a rí wípé ó gba tanwin, dummatan, tí túmọ̀ sí pé orúkọ ni. bákan náà ni ma'rufun, ọ̀nà tanwin ló gbà. maghfiratun, tanwin. khayrun, bákan náà ni sadaqatin, bákan náà ni adhan, ẹ̀tì rí bẹ̀rẹ̀. bákan náà ni ghaniyyun, bákan náà ni halimun. gbogbo ẹ̀ pátápátá ọ̀rọ̀ orúkọ ni látàrí ẹ̀wọ́ oníbejì tí wọ́n gbà yẹn. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀, dukhulul alif wal lam, kí alif wal lam kó wọlé tọ̀ ní ìbẹ̀rẹ̀. ọwọ́ bẹ̀rẹ̀ náà láti máa rí. nahawu, gẹ́gẹ́ bí والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا. naam, tabalawo was-sabiqun bẹ̀rún a rí pé ó gba alif wa lam lọ́wọ́ bẹ̀rẹ̀, tó ọ̀rọ̀ orúkọ ni. bákan náà al-awwaluna, bákan náà al-muhajirin, bákan náà al-ansar, bákan náà alladhina, bákan náà Allah, ismul jalala, ọ̀rọ̀ orúkọ tó gbọngbọ́n. bákan náà ni al-anharu,
òun náà gba alif wa lam. lára àwọn èyí tó tún wà ń bẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ orúkọ ni ṣùgbọ́n kìí ṣe alif wa lam ẹ̀ṣẹ̀ kọ́tán nìsín bíi ihsanin ẹ̀rí pé ó gba tanwin tiẹ̀. bákan náà ni jannatin ẹ̀rí pé òun náà gba tanwin. bákan náà ni abadan ẹ̀rí pé ó gba tanwin ọ̀rọ̀ orúkọ ni gbogbo àwọn eléyìí náà. àwọn míì náà tún bẹ́ẹ̀ tó yẹ pé a tún padà máa fẹ̀ lójú tó yẹ pé ọ̀rọ̀ orúkọ ni insha Allah. a ní rí jù báyìí lọ fún ti tòní. mo lérò pé ẹ rí nǹkan ẹyọkan tàbí méjì dìmú níbi nǹkan tí a kọ́ ní òní yìí. tó bá tún di ní èyí tí ń bọ̀ ni ẹ tún jẹ́ ká pàdé lórí àkọ́tún ètò ẹ̀kọ́ èdè Lárúbáwá. tèmi tiyín tòótọ́ Adéọlá ló ń kíyín ní kíkí ọlá ní kíkí ọlá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ó dàbọ̀. وتغنى بالقرآن رمضان رمضان أهلا وسهلا.